mo tún kí yín bí tẹ́tí wò wá jákèjádò àgbáyé a kú ọdún tuntun ti 2025 gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ni mo sì tún kí Prophet Fẹ́mi Wahab ẹ káàbọ̀ sójú òpó wa ń bí lọ́dún tuntun fídíò àkọ́kọ́ lọ́dún 2025 pẹ̀lú yín. mo kí yín olótù àti gbogbo àwọn ẹmẹ̀wà yín ní stúdíò. ẹ ṣeun. mo kí gbogbo àwọn tó ń gbà káàkiri àgbáńlá tó ń wò wá ọdún yìí á jẹ́ ọdún ayọ̀ fún wa. àmín. ọlọ́run tó tọ́jú wa lọ́dún tó kọjá kò ní fi wá sílẹ̀ lọ́dún yìí. àmín. gbogbo ẹ̀mí aburú tó rìn lórí ilẹ̀ tó rìn lórí afẹ́fẹ́ tó rìn nínú omi kò ní wá wárí tọmọtọmọ tayátayá lọ́dún yìí ní orúkọ Jésù. àmín. mo wá gbàdúrà gbogbo ẹ̀dákẹ́dá tó ń wojú ọlọ́run pé ọlọ́run o a tún ti bẹ̀rẹ̀ ọdún yìí báwo ni mo ti fẹ́ ṣe é ọlọ́run á dá yín lóhùn ọlọ́run á rẹ̀ yín lẹ́kún ní orúkọ Jésù. òkú ọ̀tá kò ní bá ẹnì kankan yín òkú ọ̀rẹ́ ò ní bá yín lórúkọ Jésù wọn ò ní fi ògo yín pìtàn lórúkọ Jésù àmín 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 ní orúkọ Jésù. tó ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab ọdún 2025 yìí mo mọ̀ wípé ọ̀pọ̀ ló ń ní àfojúsùn lọ́dọ̀ yín torí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá wọ́n ní àwọn máa ń fẹ́ràn àwọn àlàyé ọ̀rọ̀ yín wọ́n sì ń fẹ́ àsọtẹ́lẹ̀ ọdún 2025 kí ló wà ńlẹ̀ gan-an lásọtẹ́lẹ̀ o. ẹ ṣe olótù ọ̀rọ̀ ọlọ́run sọ pé ọlọ́run kò ní ṣe nǹkan kan lára fi tó àwọn ìránṣẹ́ létí tẹ́ bá rántí ó kù kọ́ tó parí bí abẹ́ oṣù ọ̀sẹ̀ mẹ́ta àbóṣù kan aṣọ nǹkan tó jọ báyìí ṣùgbọ́n mo sọ pé a lè sọ tán o tó tọ́dún bá ti ń parí lọ tó bá ti kún 72 hours to cross over to another year mo máa ń yára mi sọ́tọ̀ mi ò jẹ́ mọ̀ pé alu àná ń pè ní èdè àwọn mùsùlùmí mi kì í bá ẹ̀dá alààyè kan sọ̀rọ̀ wọn náà wọlé alu abẹ́ ni tí mo máa wà nínú ilé ẹ̀dá kọ̀ọ̀kan débi tí mo wà máa pa fóònù nígbà mo dágbére fún ìgbà tí mo ń lọ so cross over okùn kan bíi 2 hours ni wọn ṣẹ̀ṣẹ̀ ṣe tán so that màá lè prepare ara mi fún cross over bó ṣe máa ń ṣe every year nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tọ́lọ̀ sọ fún mi ọ̀rọ̀ pọ̀ o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ màá bẹ̀rẹ̀ láti local màá bẹ̀rẹ̀ láti state màá lọ sí national kí n tó wá lọ sí international because màá tó wá lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wà lóyún kí kò ṣe nǹkan kékeré kọ́ ṣe rí ọdún 2025 tá a wà yìí mi ní parọ́ fún yín wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti local ń sìn àwọn ìlú kéréje ní Nàìjíríà kódà àwọn tó wà ní city wọ́n máa jowó wọn. wọ́n máa jowó torí pé àwọn ìlú kékeré. torí wọn ò ní sanwó ilé àti jẹ òní nira ṣe é mọ̀ pé city gbogbo nǹkan yẹn torí kinní yẹn ó máa kọ́mọ̀ ẹ máa bèrè lómi àní àwọn tí padà sílùú ẹ̀ ó máa pọ̀ lọ́dún tí àwọn yìí. àwọn èèyàn máa padà sílùú gan-an wọ́n á sá kúrò city. bẹ́ẹ̀ ni ebi la sọ ń gbà yìí náà ṣé lánàá ọ̀dà pọ̀ fẹ́ ni. ó ti mọ̀ pé nílùú àwọn wọn ò ní sanwó ilé ìyẹn tó kọ́ kúrò mẹ́rin. wọ́n lè mọ̀ pé tó ń bá ti ẹ̀gẹ́ bọ́lẹ̀ áwù òun á jẹun. nǹkan àkọ́kọ́ lọ́wọ́ fi hàn mí nìyẹn. Ọlọ́run wá ti sọ fún mi pé ìlú kan ní middle belt àbárúkọ náà kọ Nàìjíríà bí Middle East náà ń pè wọ́n. ìlú yẹn wọ́n máa discover àpò àlùmọ́ọ́nì tó ní agbára nínú ọdún yìí mẹ́. àwọn ogun ò tí ì mọ̀ ṣùgbọ́n lọ́ọ́ máa gbé kinní yẹn jáde ìlú yẹn jẹ́ abandon place. wọ́n ti pàtì. ṣùgbọ́n sẹ́ẹ̀rì sí ìgbà kan sẹ́yìn wọ́n gba ìránṣẹ́ Ọlọ́run kan lálejò wọ́n ṣe láǹfààní wọ́n dẹ̀ gbàdúrà sílùú yẹn pé ṣùgbọ́n àwọn alágbára wọn jẹ́ kí kinní yẹn yọ ṣùgbọ́n Ọlọ́run ti bá wọn wí Ọlọ́run fún wọn láì láti repent. nǹkan mẹ́ta ni máa sọ nípa local. àwọn dátì tọ́lọ́run sọ fún mi nípa local ni pé ṣe rí Lagos State tẹ̀ ń wò yẹn ẹni bá gbọ́n dáadáa tó bá lówó lọ́wọ́ a sì ní àwọn local area ń bẹ̀ bí igbó Badagry bí igbó Ẹ̀pẹ́ bí igbó kọ́lọ́ wà kankan ṣe síbẹ̀ torí tó bá máa pẹ́ ìlú yẹn á jẹ́ ìlú tó gbàgbé yá máa wárí fún. ìlàtọ̀gbìn yìí lọ àpẹẹrẹ àti ọlọ́run máa fàpẹẹrẹ hàn mi ní pé yàn fi ìlú ẹ lẹ o investment mò ń sọ ń pa ẹ̀ sìn fẹ́ni tó bá gbọ́n o. so Ọlọ́run tó wá sọ̀rọ̀ kan fún mi nípa local àti finalize local yẹn gbogbo ẹ̀yìn kẹ́yìn
wọ́n wà ní bí àwọn ìlú bí ìlú òkè bí nǹkan kan yẹn Ọlọ́run ní kí n sọ fún yín ẹ ṣọ́ra fún oògùn ṣíṣe. oògùn ṣíṣe. ṣíṣe torí ọjọ́ kan ìpọ́njú ló wà fún orí ẹni lọ́jọ́ gbogbo má ṣe oògùn kọjá kádàrá because gbogbo ẹni tó bá ti tẹra mọ́ oògùn jù nínú ọdún yìí máa rí kúre o torí èṣù kò ní fún yàn ní nǹkan ọ̀fẹ́ ntọ́lọ̀ sọ fún mi nípa àwọn lókà nìyẹn. ṣé wàá rí tábà wá ń sọ̀rọ̀ àwọn state ìjà máa ṣẹlẹ̀ láàrin àwọn state governor ẹ̀ síra wọn because ṣe mọ̀ pé politics nílùú dáa ti wá ọdún méjì pé náà fi ń rù ọdún méjì campaign ni defection á pọ̀ jealous á pọ̀ emptiness á pọ̀ àwọn àṣírí tá a gbọ́ rí á bẹ̀rẹ̀ sí ní gbọ́ lọ́dún yìí ẹni bá lótí ẹni bá ní làákàyè kó máa keep ẹ̀ down torí pé kí ni àtọ́nà ẹni tí wọ́n á dìbò fún lọ́jọ́ iwájú nìyẹn. mo sọ ọ̀rọ̀ kan ó dẹ̀ ti ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ tán mo sọ fún yín nígbà tí mo bá ń sọ̀rọ̀ nígbà yẹn lọ́mú ní iná máa jó káàkiri ẹ̀ náà ṣáà pé kọ́dún yìí tó parí tó parí ni o ṣùgbọ́n ní ọdún yìí òjò ó máa bà nǹkan jẹ́ gan o òjò máa bà nǹkan jẹ́ gan tó máa gbé ó máa bọ̀ lọ́dún yìí àgbà àwọn swamp state yẹn kò lè tọ́gbọ́n tó lè dá sí kò sí ọgbọ́n tó lè dá sí ìkọ̀kọ́ lọ́run ṣe ló máa rí nìyẹn Ọlọ́run tó wá sọ fún mi kí tẹ̀ tó lọ jìnnà ẹ jẹ́ ká máa débi state yẹn nítorí ọ̀kọ́ sọ fún mi ni pé year 2025 is year of divine transformation. ní ọdún tẹ́ pé Ọlọ́run ayé èèyàn padà nígbà tí mo dẹ̀ ń lọ rè àwọn ọmọ ìjọ bíi 20-something àwọn family ló kọ àdúrà fún mi pé ìbáyìí làwọn fẹ́ torí mo sọ fún wọn kí báyìí kọjá méjì tàbí ẹyọkan torí èrò pọ̀ àwọn tí ò sọ fún mi rárá àwọn tiẹ̀ ló bí 40 wọ́n dẹ̀ kọ ọgbọ́n ẹsẹ̀gbẹ́ kan ẹ wá wo tó fọ́ọ̀lì ni pé bí mo ṣe dé ọ̀hún báyìí nítorí ọ̀hún kọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ mi nìyẹn àwọn tó gbà wà ràn lọ́wọ́ ńkọ́ because mi ì dáyà fún torí ara ẹ̀ torí àwọn èèyàn ni ṣé mo pé gbogbo pápátá Ọlọ́run gbàdúrà wọn Ọlọ́run dẹ̀ fi conditions Ọlọ́run wá sọ fún mi pé mo sọ fún ẹ pé wà á níyàwó àbímọ condition ni pé bàbá ìyàwó ẹ̀ sùn o mo sọ fún ẹ pé wà á di doctor condition ni pé wà á lọ school o mo sọ fún ẹ pé wà á lówó lọ́wọ́ ìgbọ́dọ̀ wá ṣẹ́ṣe o condition yẹn wà lórí ṣírí tọ́lọ́run sọ fún mi ẹni kó nǹkan bá la gbọ́dọ̀ ṣe mọ́kàn kí n má gbàgbé team of the year ká wá padà sí orí àwọn states ṣe ní Nàìjíríà ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. àwa Yorùbá aláàtí ṣẹra ọlọ́kan o because àwọn aráabí wọ́n bínú gidigidi sí wa ní ìfẹ́ dárúkọ. àwọn wo nìyẹn. àwọn ẹ̀yà míì tẹ̀ náà mọ̀ tó ń gbà lọ́wọ́ wọn torí tá a bá ń sọ̀rọ̀ ṣe mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni wá gbogbo ẹ̀yà là ń bá ṣe gbogbo ẹ̀ ló wá ń bá wa kọ́ má jẹ́ pé ẹ̀rẹ́ tó máa gba ọ̀tá adẹ̀ ń wá ọ̀tá nínú iṣẹ́ ìránṣẹ́ a máa ń wá ọ̀rẹ́ kọ́rẹ́ because torí ẹni tí ò lè ṣe dáadáa Ọlọ́run ti pe Jésù wá sí ilé ayé bẹ́ẹ̀ Ọlọ́run ṣe pe àwa náà. bí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé Yorùbá ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tẹnitẹni ẹ jẹ́ ká ṣọ́ra wa Yorùbá ẹsẹ̀ wa míì ẹ má yẹ kán gbẹ̀yìn lórí wa ẹ má yẹ kán dé ọmọ ìyá wa sí wa torí gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn kò sí ní tó ń fà á ju pé èmi ò jù ẹ́ wọ́n ò jù mí ní tó wá dùn mí jù lọ́rùn sọ fún mi ni pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ íńtánẹ́ẹ̀tì ló dápọ̀lọpọ̀ lẹ̀ láti lè trend Ọlọ́run dẹ̀ ní ìdájọ́ ń bọ̀ Ọlọ́run lóhun ò lè dá ẹni tó hùn ò lè wò Ọlọ́run dẹ̀ tún ní kí n wọ́n ní oníwèé ìròyìn ẹ̀yin tẹ́ ń ṣe ìròyìn báyìí kẹ́ ẹ ṣọ́ra yín gbogbo ọ̀rọ̀ kọ́ lè yàn ń sọ ní fìtílà àti iná bá kú o torí Nàìjíríà ṣe rí mo súnmọ́ àwọn ọlọ́pàá nígbà kan tí ẹ̀wà tẹ́ pé àwọn kọmíṣánná ọ̀rẹ́ mi ìrìn godmother mi ló jẹ́ mi fẹ́ dárúkọ ẹ̀ afcast ni kò sí ọlọ́pàá náà
nígbà tí mo wà Nàìjíríà tó bá ti gbọ́ orúkọ ẹ̀ ní ọtí ẹnìkan fọ́ èèyàn ọ̀rẹ́ mi létí ni o tí mo sọ fún wọ́n dẹ̀ sáà kí ọlọ́pàá ẹ̀ wọ́n gbàṣọ lọ́rùn ẹ̀ ó máa ń sọ ọ̀rọ̀ kan fún mi nígbà yẹn ó ti kú sí ó ní ilé ayé yìí ó ní kò sẹ́ńtẹ̀ gbọ́dọ̀ trust ẹ̀yin oníwèé ìròyìn ẹ ṣọ́ra gidigidi nítorí wàá ń dùn mí jù ní pé ẹ tún wá ń jẹra yín lẹ́sẹ̀. fọlọ́ bàbá rẹ̀ lóye ní ìgbà títì ẹ̀ ọ yàtọ̀ sí ìgbà títì èmi kì í jẹ́ lọ́ọ̀sì èèyàn ẹ láti wà very careful ẹni tó súnmọ́ iná náà fi lòfin láti mú yín wálẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ ọlọ́pàá tí mo sọ lẹ́ẹ̀kan ni pé ọlọ́pàá bìí fún yín pé kò sẹ́ni tí ò ní 1 or 2 crime tó ń kọ́fà. ìyẹn ló jẹ́ pé Nàìjíríà tí ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ kan báyìí wọ́n á lọ gbé fàdé jáde wọ́n ti fi sọ́kàn bó ṣe máa rí bó ṣe bá rí àwọn àbùkà òsì èsì ẹ wá wò pé ní tó ṣe lágbájá yìí bó ṣe lòmí wọn ní pa aládájọ́ ni wọ́n ń lu àgídìgbò nìyẹn so ẹni láti wà very careful èèyàn ní ìwé ìròyìn àwọn arábí yẹn wọ́n ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwèé ìròyìn wọ́n tẹ̀ ti wò pé ní táwọn lè ṣe lọ́pọ̀lọpọ̀ àtẹ́gbẹ́lẹ̀ wà nù yàrá ẹ̀kẹ́ ẹ̀dínmọ́ tó ti ní sọ ní ṣe nǹkan ìwá ara wọn náà máa dẹ̀ síra wọn mi ò lọ́dẹ̀ sí máa lọ comment section torí ẹ̀ olóòtú ẹ̀ wà very careful ẹ̀ má comment inú nǹkan anybody o torí mo ṣe wáyé èmi kì í comment báyìí nǹkan tó yẹ kán fi bú mi báyìí wàá máa wò wọ́n báyìí ni èmi máa fẹ́ comment nǹkan fẹ́ help èèyàn ṣùgbọ́n tèmi tún yàtọ̀ díẹ̀ number 1 mi sí Nàìjíríà number 2 iṣẹ́ Ọlọ́run lèmi Ọlọ́run tó rán mi níṣẹ́ ṣùgbọ́n yìí ẹ wà very careful torí àwọn arábí ẹ mí nìyí gan àwọn olóṣèlú àwọn dátì tọ́lọ́run sọ fún mi ni pé epo ní Nàìjíríà a rọ̀jú o ṣùgbọ́n kò ṣe bá a ṣe rò. a ṣe kí ni. a rọ̀jú ṣùgbọ́n kò ṣe bá a ṣe rò ní kíákíá. why tó fi rí bẹ́ẹ̀ táwọn èèyàn mọ̀ ni pé báwo mo ṣe lè lo Yorùbá jẹ́ kí n lọ direct ṣe rí epo kó tó di pórí báyìí àyẹ̀ngbà ajá ni o wọ́n ti ń sọ táwọn fáwọn kan bẹ̀ lọ for life wọ́n dẹ̀ ń jọ tiẹ̀ dáhùn bí kan lówó yẹn ti máa padà owó tó fi tún ṣe bí kan náà máa ti padà o kẹ wá rò pé wọ́n ṣe wá ṣe tán yẹn wá sọ ọ́ $150 $100 that person is a joker so alákọ̀ọ́kọ́ nípa tọ̀rọ̀ elépo dé nìyẹn ṣe nípa ọ̀rọ̀ elépo dé ẹ̀dọ̀ máàkì ọ̀rọ̀ mi lẹ́nu bí Tinubu tó kò lórí oyè gbogbo rìfáàrì ẹ̀ ló máa ṣiṣẹ́ ǹjẹ́ mọ́ tó fà á kí ló fà á inú gbogbo ẹ̀ta tí ń yàn ní ààrẹ ní Nàìjíríà òun nìkan ló prepare. Tinubu nìkan ló múra lẹ̀. ẹyẹ sẹ nínú àwọn ìjọba olóṣèlú mò ń sọ o mi ń sọ tó ológun tó fi gbàgbà jọba o kò sí ètò prepare nu wọn òun prepare. jẹ́ kí n gbé látòrí gbọ́dọ̀ òṣèlú ti bẹ̀rẹ̀ náà o fẹ́ rántí. Ọbásanjọ́ alágbádá Ọbásanjọ́ yìí ẹni pé kò prepare ọgbà ẹ̀wọ̀n lọ́ti lọ promote ẹ̀ wá bẹ́ẹ̀. tí báwo Tinubu ó ti ń prepare kíní for the past 20 years ó ti ń prepare ẹ̀ rí i pé ó tẹ̀lé lọ́fí ń korúkọ ẹ̀ Buhari gbágbá láti lẹ̀ ni ó ti ń wo gbogbo àwọn ihò yẹn ṣùgbọ́n mi ní parọ́ fún yín Nàìjíríà ṣòro jìjọba lórí o wọ́n mọ̀ sọ̀rọ̀ kan jọ́kàn ẹ̀ rẹ́rìn Nàìjíríà sì wàá ní ìdí dọ́kúmẹ́ǹtì kan wàá rí gba ọ̀bẹ̀tì wàá náwó sẹ́yìn gbà ní Nàìjíríà ṣe rí nìyẹn o ṣùgbọ́n a tún rìfáìrì yẹn ṣe gbogbo nǹkan yẹn máa wà òkè ṣùgbọ́n àyẹ̀gbé ajá yẹn òun là ń sọ pa ẹ̀ kíní kan ṣẹlẹ̀ tó bà mí nínú jẹ́ lọ́sẹ̀ tó kọjá inú àwọn ẹbí ìyá mi kan wà ìforúkọ bò wọ́n láṣìírí wọ́n kàn pé ìyá mi ni wọ́n ẹ̀ pé àwọn aránṣẹ́ Ọlọ́run alóṣìṣẹ́ èèyàn kíní kan wá ṣẹlẹ̀ ara ohun tó ń wò ìyá wọ́n á gbàdúrà fún wọ́n á tó mọ́lẹ̀ fún ní nǹkan kan lọ́sọ̀ọ̀ṣù láti lè ràn ọ̀tá àgbàlagbà ni ẹ̀yin olóṣèlú ebi ń pa àwọn èèyàn lu ihe o wọ́n ní báwo lè ṣe mo rán ẹ̀kan sí ni o torí mo rí pé fóònù ò lọ lóní ebi oní ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń gbọ̀n kí ló dé mo ra lucozade mo ra gbá ṣé gbogbo òṣìṣẹ́ ni ó lè bí ni ebi àgbàlagbà
ó ní ebi yẹn pọ̀ ó ní nǹkan wọn tó jẹ́ pé olówó ti máa fò máa tó bá ti ra gbá tó ra bá wọn ní 5,000 sí tán ká wọn ò sanwó nù kẹ́ ẹ̀yin èèyàn wa ṣe ra àwọn ọ̀dọ́ lórí tẹ̀ ń wí àwọn àgbàlagbà yẹn wà ní tó ń jìyà o àwọn àgbàlagbà yẹn wọ́n wà ní tó ń jìyà wọ́n yà lọ síbẹ̀ yẹn ni ìbá dẹ̀ ṣe ẹjẹ́ sọ pé nǹkan fún yín ìlú tó ń bá ti tọ́jú arúgbó tó ń gbèlú yẹn ṣe pé èpè arúgbó àṣẹ ni èpè arúgbó àṣẹ ni tẹ́ ẹ bá mọ̀ kọ́lẹ̀ mọ́ lẹ́nu gbogbo ẹni tí ò bá ti mọ̀ tó bá níyà láyé tó bá níyà ẹ̀ ló ń ṣe ẹ́ ọlọ́run ló máa dájọ́ ọ̀rádà lọ́wọ́ ẹ̀ ọlọ́run tó máa dájọ́ ẹni kò lọ bá o ẹni bá kẹ̀yìn só bí o kẹ̀yìn sọ lọ́run ó ti rìn kíyà ẹ̀ burú tó abẹ́ ẹ̀ burú tó ọlọ́run rí ilẹ̀ kó tó ṣe wọ́n ló máa bí ẹ o ó wà nínú nǹkan tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn yà lẹ́nìí àwọn òbí ẹ̀ ń gbé ṣe pé wọ́n sọ jáde ọlọ́run ṣe ẹ̀ náà ti ń bímọ ọmọ tó lè lọ́mọ yín sí ọmọ yàtẹ́jẹ́ lórí ẹ̀ kẹwàá rán dé fásitì pátẹ́pẹ́ try torí pé ó rí bàbá ẹlòmíì ìyẹn ẹlòmíì tó ń ṣe báyìí ní tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ègbè òbí lórí wọn ni. now ká wá lọ sí ọ̀dọ̀ àwọn àrùnṣẹ́ ọlọ́run wọn dàbí pé ọlọ́run náà máa ń sọ tiwa ló burú jù o ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀ṣì ńláńlá tí ẹ̀ ń wò yẹn tó ní pásítọ̀ káàkiri ìhà lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wọn lórí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ní ìpè ọlọ́run tó gbẹ fún mi o ọ̀pọ̀lọpọ̀ ní ìpè ló fi lọ síbẹ̀ nítorí wàá ṣẹlẹ̀ ní pé ìpè tó níyẹn o àwọn tó wà lọ́ndà mọ̀ kó nípè o àwọn lọ́fíìsì máa tẹ̀ kankan jọ̀gà ń bẹ̀ a máa dé táì bẹ́ẹ̀ kẹ̀ àwọn tó máa tọ́lọ̀ wọn sí wà káàkiri tó ń jí àkiri tẹ́kùn ló máa gbà wọ́n lẹ̀ ó lè ṣe wà káàkiri rẹ̀ torí wọn rí àwọn ọ̀nà iṣẹ́ ọlọ́ọ̀bá tó mú okùn ṣé ìdá tó fi sọ àwọn èèyàn lọ́wọ́ lọ́dẹ̀ ń fọ àwọn káàkiri mi ìfẹ́ dárúkọ ọlọ́run fi gbọ́n ọkàn mi face to face ọlọ́run wá sọ ọ̀rọ̀ kan fún mi tó bà mí lẹ́rù ọlọ́run lẹ́ni tóun ò lè mú òun kì í dá ọlọ́run ti dá àwọn kan sí dá àwọn kan sí ta àwọn mi wà tẹ́ pé ó wà nínú ṣiṣẹ́ ìrìnàjẹ́ kiri àwọn mi wà tẹ́ pé wọ́n tẹ̀ sí wà ní tí wọ́n tẹ̀ ṣe Christian rárá tọ́lọ́ wọn á lò láti gba àwọn èèyàn sílẹ̀ fẹ́ni tó bá jẹ́ pé ó ń pòǹgbẹ ọlọ́run sún mi torí mo ti pàdé èèyàn lóríṣiríṣi tó máa ń sunkún ní ìránṣẹ́ ọlọ́run ni wọ́n sísítà yóò ní bínú sí ìránṣẹ́ ọlọ́run ní wọ́n pàdé ẹ̀ ìlú òyìnbó ìlú wa ní tí ojú ẹ̀ ti rí ó ti wọ́n ti wọ́n 40 years kò níwèé kò ní ọkọ kò ní kan ọ̀dọ́ yín ló ti rí mi o lórí ìkànnì ló ti rí mi o ó wá pè mí torí nígbà àwọn tó pè mí nígbà tá a ṣe kíní àwọn MFM yẹn ni àwọn ìránṣẹ́ ọlọ́run yẹn pọ̀ díẹ̀ ṣùgbọ́n mo rí pọ̀pọ̀lọpọ̀ wọn ò fóòtọ́ èmi dẹ̀ ní tó bá ti fóòtọ́ máa fi ẹlẹ́ ní o torí òótọ́ ní tọ́yàn Bible dẹ̀ sọ pé righteousness exalt a nation the truth you know will set you free mo sọ fún sísítà yẹn mo ní ẹjẹ sọ fún yín mi ìgbà oníṣòwò àlọ́ lọ́kọ̀ lọ fún màtó fún mi ní ìparọ́ fún yín 2 weeks ago náà san owó orí ẹ̀ oṣù ní 2 weeks to this time lóṣù méjì wọn ra ẹni tó tún wá fẹ́ ajẹ́ ìrànṣẹ́ ọlọ́run tí ò níyàwó tí ò lọ́kọ rí tí ò má rí rí tó fẹ́ ṣe wedding ọkọ yẹn ó tún wá jẹ́ tó kàwé ó tún wá jẹ́ ìrànṣẹ́ ọlọ́run tó yẹ pé region tó ní ó wá sọ fún mi láti bá ọ̀lẹ̀ àmọ́ ṣùgbọ́n tó ń gbàdúrà tó fẹ́ máa sunkún ó wá sọ fún mo ní ọlọ́run ò jìnnà sí wa àwọn la fẹ́ máa fi òye tiwa lólé ayé are you the creator of yourself? wọ́n á rántí òwe àwọn bàbá wa wọ́n ní ká gbà fún ọlọ́run ẹ̀sìn ni torí ìtọ́lọ́run mọ̀ kọ́ làwa mọ̀ ọlọ́run fẹ́ ṣe ilé ayé òun tó dáa ló máa mọ̀ o tó bá fẹ́ fọgbọ́n rẹ̀ ṣe ẹnìkan lè gbàdúrà lórí ara rẹ̀ kí ọlọ́run o wọ́n gbàdúrà lórúkọ mi náà ọlọ́run náà ni wàá pé ọlọ́run tó wá sọ ọ̀rọ̀ kan fún mi nígbà tí mo lọ síbẹ̀ ó ní ìjẹ́ mo mọ ohun tó fà á tí àdúrà kì í ṣe gbà mọ́ ìyẹn mo tó fà á tẹ́lẹ̀ pé àdúrà bá gbà tán á tún bàjẹ́ padà gbogbo yẹn pátápátá ẹ gbọ́ mi dáadáa ohun tó fà á ni pé tádùá fi ń gbà mọ́ ni pé ṣé ń gbọ́ mi. àgbọ́yé. bó jẹ́ mùsùlùmí ni ẹ́ bó jẹ́ àwáláyé ni ẹ́ bó jẹ́ christian bíi tèmi ni ẹ́ ní tèmi belief ni pé kálukú ló ń pe ọlọ́run ẹnìkan lè pe bàbá ẹ̀ nígbà bá yá ohun tí ò yẹ kálukú á máa yé lọ́ba ní Ṣàngó òun ni god of thunder chára kì í sọ lóyìnbó Ṣàngó náà lọ́wọ́ sàárà yẹn bí. so lórí tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ mọ́kàn máa ń wò wọ́n lórí íńtánẹ́ẹ̀tì ṣé Ṣàngó náà lọ́wọ́ sàárà ń bí
ìbọn bá ní tí kan tó bí ara kì í sàn ní ẹbí èèyàn ni wọ́n á ní kìnní kan má kàn wọ ẹlòmíì báyìí má kàn gbérí Ọlọ́run ní tó ń fà á nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mò ń rí tó ń gbàdúrà òun sọ fún wọn pé nǹkan tóun fẹ́ rè nínú ọ̀rọ̀ òun ṣe báyìí ẹ gbọ́ o ẹ dẹ̀ fẹ́ kí n kẹ́ gbàdúrà sóhun kó ń gbọ́ ti yín ṣé mi lè gbárù ẹ̀ kí gate man mi kọ́mọ ọ̀dọ̀ mi kí n sọ pé báyìí ni kò ṣe o kọ́ máa sọ pé ọ̀gá bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn o ẹ̀rá ṣe é ṣe ìbọ̀ fún mi o ẹ̀rá kìíní òun kò ní lè sọ ó ṣùgbọ́n wá èèyàn Ọlọ́run sọ pé kọ́ báyìí ni kò ṣe o ò bọ́ sọ́ Ọlọ́run lẹ́nu o wọ́n á fẹ́ kọ́ Ọlọ́run gbọ́rọ̀ sí wọ lẹ́nu Ọlọ́run ní gbogbo àwọn tó ń ṣerú ẹ̀ wọ́n á pẹ́ ń bẹ̀ bó wọ́n máa sọ pé Ọlọ́run ò sí Ọlọ́run wà àwọn ni ò dúró déédéé ṣé ń gbọ́ àgbọ́yé nínú ọdún yìí tí bá ní kí n ka tọ́nà ti lò mí fún tí bá ń ka 500 èèyàn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìdí ẹ̀ mọ̀ mí àkọ́lé pé nǹkan pè mí ní àná láti Amẹ́ríkà ó ní dáàdi ojú jẹ́ ń tì mí bẹ́ẹ̀ kí n ti pè yín ìfọ́n fẹ́ pè mí náà láti Canada ó ní dáàdi ó yẹ kí ẹja mi ní àká nọ́mbà ọ̀rọ̀ àná ni o ó ní màá sẹ́yìn àká ti ẹ̀ rántí bá a ṣe sọ́ọ̀sì mo ṣe rántí because mo máa ń bí sí gan ẹni tí a bá mi sọ̀rọ̀ nígbà mi máa ní ẹjẹ́ ti ṣe kí ní ẹ̀ ń sìn because mo ṣe máa ń sọ̀rọ̀ sí àwọn oríṣiríṣi kọ́ọ̀tì wà lóńdó dè bẹ̀ẹ̀ kò ní tẹ́ tó máa kìí tí ò ní dá lò. ẹgbẹ́ kejì tẹ́ ẹ̀ máa fi ń gbàdúrà ní tó lè ràn yín lọ́wọ́ lọ́dún mo sọ fún yẹn o tí pé nǹkan yẹn á da á tún máa bàjẹ́ kí ló ń fà á ni pé ṣe rí àwa èèyàn a understand Ọlọ́run tó bá bá mi ṣe pé nǹkan kan ń ṣe àwọn tàbí táwọn náà bá ń gbàdúrà wọ́n dàbẹ̀ pé ẹni tí ò lówó lọ́wọ́ ẹni tí ò rọ́kọ fẹ́ ẹni tí ò rọ́mọ bí ẹni tó ṣàárẹ̀ ní tí gbogbo èèyàn fẹ́ kọ́ pátá ni pé ní tó ṣe wọ́n ní kí kó kúrò mẹ́ ṣùgbọ́n wọn ò ní béèrè alákọ̀ọ́kọ́ kí ló fà á kí ní ìfìjẹ́lẹ̀ sí mi ó wà lámọ̀ pé ogun ni náà wọ́n dẹ̀ ogun láyé kí ló fà á tí ogun fi lọ já Ìbàdàn tí ò já bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀ kọjá ṣẹ́jú bẹ́ẹ̀ Ọlọ́run níbi táwọn èèyàn ti ń ṣe àṣìṣe nìyẹn ẹ̀rí Ọlọ́run sọ kínní kan fún mi mo dẹ̀ ti bẹ̀rẹ̀ láti torí ọ̀dì ní tí ojú mi rí ṣe nígbà tí mo kọ́ àlátọ̀dọ̀ Ọlọ́run báyìí mi wà tẹ́kẹ́ mi ti ẹ̀ mọ̀ wọ́n rí mi sọ lọ bí mi ti yàn bí àná yẹn ẹ mọ̀ mi ti mi ìdè sùn sí ojú yọ 72 hours yẹn oorun báwo Ọlọ́run sọ fún mi pé kí n máa wò ó ṣe ń gbọ́ o àgbọ́yé nǹkan tó ń fa wípé mo gbàdúrà fún yàn orí resort àdúrà yẹn ṣé mọ̀ pé nǹkan kan ló gba ogun yẹn láì tó fún wọlé torí mo ti máa ń sọ̀rọ̀ ní ọfà ń lọ kiri ọfà ń lọ kiri á dẹ̀ fi ẹnìkan lẹ̀ alọ́bẹ̀ nìkan kí ló lè fà ṣé ní àwa kìrìsìtẹ́nì ẹja máa ronú o èyí tó fà á ni pé ṣe rí ẹ̀mí òkùnkùn wọn ò lágbára lórí wa Ọlọ́run ló dá wa ṣùgbọ́n tó bá ti ṣe mistake àṣìṣe sí Ọlọ́run wọn á ti rí ilẹ̀kùn sílẹ̀ nìyẹn o tí n bá wá gbàdúrà fún ẹ tí ilẹ̀kùn yẹn ti pa tọ́nà àbáyọ dé tó bá tú sílẹ̀kùn yẹn sílẹ̀ ogun yẹn padà bọ̀. ó ń bọ̀. èyí tó ń fa nìyẹn ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò mọ̀ Ọlọ́run ló sọ fún mi àti mo lọ bá torí mi yára tí wọ́n ń challenge èèyàn ó ní ibi tó gun ti wá yes a lè máa tẹ̀sí ẹ ẹnìkan ló ń ṣe òun tó ok bàbá ẹ̀ bímọ mẹ́fà ayé wa ń ṣèwọ nìkan kí ló tó ìjà tó kù. ṣe rí pé nǹkan kan wà tá a mọ̀ ní tó fà á ni pé ó ní nǹkan kan ẹ wò nǹkan tẹ́ pè mí fúnlẹ̀ ní ṣe ẹ ráyè ṣá. ẹ tẹ̀síwájú. ṣe mo tún wọ́n ti àwọn ọkọ mi tí ó dẹ̀ pé ó máa take time. Ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ní ayé nígbà tí mo lọ bá olóòtú ẹnu mi ò gbà ó ṣùgbọ́n màá sọ. Ọlọ́run ní 80% àwòrán tí Ọlọ́run ló masturbate. nọ́mbà náà ń fọwọ́ ṣe kínní náà ń ṣe ṣopí. tó bá débẹ̀ sí ní speak in tongue ẹ̀rọ abáyé. Ọlọ́run sọ fún mi kí n bá ìmọ̀kẹ́ máa kí n bí program ó ní kí n sọ àṣírí mẹ́ta kan. ó ní ẹnìkan máa wo program yìí ẹnìkan súnmọ́ tó bá ti ń lóyún ló máa ń jábọ́ ó tọ̀ ń súnmọ́ dáadáa Ọlọ́run ní kò sí nǹkan tó fà á o wọ́n máa ń bá a sùn lójú oorun ṣùgbọ́n ojú ń tì í láti sọ jáde. kí n tó sọ tẹlomi tàbí ọlọ́run mẹ́ta ni o ní ọ̀sẹ̀ méjì sí wàtà obìnrin kan pè mí mo wá sọ fún ẹ tí mo sọ fún yìí o lẹ́kítọ́rà ni o
obìnrin ni o fine girl kí ẹ mọ̀ kó ń tọ́lé. kí lẹ́yìn tí ṣé ẹ ò pé gbogbo ẹ̀ tẹ́ máa ń wo gbogbo àṣírí tí àwa gbé sára tàbá tún mí kalẹ̀ ẹ̀rọ máa bá yín ẹnìkan lẹ́nìkan fine á kàn máa wò ọmọ tó ń gbénú ẹ̀ ọmọ tó ń gbénú ẹ̀ tó fà yẹn gbogbo àwọn ọmọ ìyá pátá náà ń tọ́lé àtọkùnrin tó gbérin kí ló fà ọmọ omi ni wọ́n àwọn aláwọn kìrìsìtẹ́nì omi ẹ̀ ló wá ń jẹ́ lára wọn tó bá sọ ìṣẹ́jú mẹ́ta wọn á tọ̀lé wọn ló lo bábà sùn nígbà tí mo sọ fún báyọ̀ kú ẹkùnrin Ọlọ́run sọ fún mi pé ẹnìkan wà tó máa wo ètò yìí á ti ṣe nǹkan tán kó tó máa regret ọjọ́ dẹ̀ lọ lórí ẹ̀ kí ló fà á n tó fà á ni pé ó ti fojú obìnrin ráre ìkan dẹ̀ ti gbé ṣépè ó ní the serious deliverance. Ẹlẹ́ẹ̀kẹta ìránṣẹ́ Ọlọ́run kan kọ́ máa wo ètò yìí tó o bá pè mí o lè jálè ọdún ìwà fi kú orí gbogbo ẹ̀san ọ̀wá ẹ̀ Ọlọ́run ti fẹ́ jẹ́ níyà ẹ̀ torí àwọn ìyàwó sùn nù ìjọ ẹ̀ ó mọ́ra ẹ̀ má tìjú bá pè mí o má tìjú rárá aṣọ tó máa ṣe torí pé n tó fà á ni pé ẹni tó jẹ́ bàbá ìránṣẹ́ Ọlọ́run fún ẹ ó ṣépè fún ẹ torí ṣe tí ò dá sí kí n tó wá lọ sí ibi tí a ti jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ ibi tí a ti ń bá ọ̀rọ̀ pọ̀ ní ọdún tí a wà yìí 2025 Nàìjíríà máa gbóná o ẹ̀kẹ́ mo sọ náà nígbà tá a kọ́ ṣe kíní ẹ ní oṣù kan sígbà tá a wà yìí Nàìjíríà máa gbóná ẹni tó lọ máa kó yọ ni ẹni tó bá jẹ́ pé olótìtọ́ ènìyàn àánú a máa wá láti òkèèrè láti ibi kan tí ò tiẹ̀ lérò rárá Ọlọ́run tún wá sọ fún mi kí n wọ́n àwọn tó wà ní ẹ̀yìn odi tó ń gbé bí Amẹ́ríkà Canada Europe káàkiri yẹn ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo ọ̀sẹ̀ fi ránṣẹ́ sílé wọn fi ń ṣoògùn sí ni o. wọ́n fi ń ṣoògùn sí wọn. wọ́n fi ń ṣoògùn sí wọn ni ìṣẹ̀dá kan máa last ìkẹ́dà kan ní diabetes ìkẹ́dà kan ní kí ló fà á tó bá fẹ́ fowó ránṣẹ́ sí ìyàn ọlọ́gbọ́n tá a dá sí i. ọgbọ́n wo ni tó bá pè mí máa sọ fún oríṣiríṣi ọgbọ́n ni wọ́n máa ń dá sí i. ṣé wọn pẹ́lú mi nínú wà tẹ́ pé ṣe rí àwọn tó wà ní tó jẹ́ àwọn ọmọlẹ́yìn tèmi mi ti máa ń ṣe fún wọn ni pé tó wà ní abroad yìí màá ní kó send owó yẹn sí àkáǹtì ministry màá ní kó gba àkáǹtì tó ń tọ̀ wọ́n tó bá bí ẹnìkan rí kó wá fowó yẹn ṣe nǹkan tí ò bá ní kílẹ̀ tó mọ̀ ṣùgbọ́n ẹ̀dọ́ àwọn kóhùn pure bá fẹ́ send owó yẹn á ti wà lórí fóònù ẹ̀ báyìí mo fowó yìí ránṣẹ́ ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí ẹ̀ wá send owó tó bá bí ohun tó ń rí kó ṣe nǹkan kan sí ẹ̀ ọ̀nlẹ̀ tí wọ́n gan tó kàn bá mọ́ tó wọ̀ wọ́n nìkan ló kù ó tọ̀ wá kù tó lóun fẹ́ gbárí ẹ ipò jíjẹ àpásírètì Ọlọ́run ní kí n wọ̀n wọn Ọlọ́run wa ní kí n sọ fún àwọn tó wà nílùú òyìnbó yìí dáadáa ìlú òyìnbó tẹ̀ ń gbé ẹni láti wá fẹ́ rí careful torí àwọn òyìnbó náà ń ṣe àjò tó bá fẹ́ ra perfume ní ó fẹ́ ra kínní kan ní kan tó wà lára ẹ̀ dáadáa ìmí wọn á ya iyò sí ìmí àlà kéèké sí dímọ̀ tó máa gbé tó máa wọnú ẹ̀ nìyẹn o tó máa kọ́ sí kidney problem tó máa kọ́ sí heart problem tó máa kọ́ níbi tó ti ń wà nìyẹn àwọn legalize ìwà bíi tiwọn ni bíi perfume kan tó máa lágbára orúkọ tó máa kọ sí lọ́ka orúkọ ẹnu gọ́ọ̀kù tó túmọ̀ sí mákàndínlẹ́ rà ọlọ́pàá ìwọ̀n náà tó wà ní ilẹ̀ òkèèrè dáadáa. nǹkan tó lọ́ọ́ bá tún sọ fún mi ni pé nípa àrùnjọ́ ọlọ́dún máa bá bọ̀ lẹ́ẹ̀kan ìwọ tí ọmọ òkè ó ní ìpè tó mọ̀ pọ́lọ́run ó pè ẹ́ má bẹ̀rù ẹ̀ tó wà lábẹ́ tó bá ti bá a sọ tí ò gbọ́ lọ bá Ọlọ́run kó o bẹ̀rẹ̀ ní kẹ́rẹ́jẹ́ ọba ṣé máa sọ fáwọn èèyàn ìránṣẹ́ Ọlọ́run ní ọlọ́dà ṣe ìránṣẹ́ kan 3,000 ẹni tó wà lọ́ndà ẹ̀ 3,000 kì í ṣe tiẹ̀ o abániṣọ́ ni ẹ o wọ́n lè gbé ẹkú mẹ́rin lọ fún mi títà ti wà bẹ̀ẹ̀ tó wà mọ̀ pé lóòótọ́ ló ní pè lọ bẹ̀rẹ̀ tiẹ̀ tó wà wọ́n tó wà dá sí o lè pè mí kódà tó bá níyàn mẹ́wàá ní ṣọ́ọ̀ṣì tiẹ̀ nìkan ó bẹ́ẹ̀ tàbí 3,000 bí kan lọ because àwọn tó níyẹn tiẹ̀ ni Ọlọ́run rán mi òun lèmi jẹ́ o now Ọlọ́run ní kí n sọ fún ìjọba tó wà ń dáǹsì wọ́n ti sẹ́ẹ̀tì gbogbo tátì sílẹ̀ wọ́n ṣe máa wọlé padà wọ́n ṣe máa ṣe kínní Ọlọ́run ní olè àwáyé tí Ọlọ́run sọ fún mi odòláyé rẹ̀ bàbá mi ló lò òun
bàbá mi lókè bí bàbá ẹ ló máa lọ́rùn tí bàbá ẹ ló máa lọ́rùn tó bá lọ ní ọlọ́pàá oníṣòjà tó ń ṣe kínní ṣe ọlọ́pàá tó lè mú kú wá. kò sí. ọlọ́pàá máa rántí ikú àlùmọ́ǹtù gbogbo ara máa lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe rere torí ara ń ní àwọn èèyàn tó pọ̀. Ọlọ́run sọ ọ̀rọ̀ kan fún mi nípa ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Wọ́n ti sọ pé sàríà kan Ọlọ́run ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Olúwo mo mọ̀ rí ìròyìn kan Punch pé wọ́n ní Olúwo sọ pé àwọn fọwọ́ sí. Ta ló Olúwo òun jẹ́ bí ayé igbákejì Ọlọ́run àbí ta ló ń èèyàn lásán. Àkábíyèsí mọ̀ ní nílẹ̀ Yorùbá. Kábíyèsí ilẹ̀ Yorùbá kò kábíyèsí Ọlọ́run. Olúwo mọ̀ ní. À ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ ń sọ̀rọ̀ èèyàn. Fẹ́rẹ̀ òun lágbára tó fẹ́rẹ̀ Ọlọ́run yẹ̀yẹ́. Bàbá ń sọ̀rọ̀ Ọlọ́run má tẹ tẹ́lẹ̀ ẹ̀yẹ́ pé ṣé wò mí kò sí ní tó lè bẹ̀rẹ̀ máa kọ́ máa wò torí màá rí gbogbo tó wà lára ẹ̀ pátápátá. Tó bá pè ní bá sọ àwọn àṣírí nítorí náà bá sọ má sọ àwọn àṣírí ẹ̀fọn ìrọ̀ abẹ̀ sí ba lẹ́tẹ̀kẹsẹ̀. Gbogbo táwọn ọkọ̀ mi kàn máa wo gbogbo wọn ni. Ṣé rí ìjọba máa ṣe tó máa yẹ wọ́n máa gbé àwọn bíi mẹ́ta kan lẹ̀ nípa tó ń ṣẹlẹ̀ yẹn gbogbo àdákẹ́ wáyé ni lọ́dún yìí náà ni ó má ti gbélé gbogbo àdákẹ́ wáyé. ṣe àsọtẹ́lẹ̀ lẹ ń sọ yà bí ẹ kàn ń rò ó. àsọtẹ́lẹ̀ ni mo ń sọ fún yín yẹn ẹ mọ̀ pé ìjọba wọ́n máa ń fẹ́ kàṣù síyàn lẹ́sẹ̀ wọ́n á jẹ́ kán ṣe kíní ẹ̀ kó dé bíbá kó dé ọ̀nà fún torí pé wọ́n fẹ́ ka wọ́n á ti sẹ́ẹ̀tì àwọn ọlọ́pàá àtẹlẹmúyẹ́ kán wá kọ̀ọ̀kan tó máa fi róòpù wọn tó máa fi lè gbé ẹnì kíní tó ń gbé ẹnì kejì tó ń gbé ẹnì kẹta ẹnìbọdà kọ ọmọ ọba aṣọ ni. ṣe rí ẹ̀yin kìrìsìtẹ́nì lágbàáyé ẹ gbọ́ mi dáadáa ìkíbi tí wọ́n ti ń gbọ́ mi yọ̀nà fàṣíà ni ẹ pásítọ̀ ni ẹ kíní kan ni ẹ ẹ kú oríire o ìwọ àfà ṣéwù ni ẹ kíní kan ni ẹ ìgbà kan ni ẹ ìwọ oníṣẹ̀ṣe mo fẹ́ kẹ́ ẹ mọ kíní kan láyé ìfẹ́ lọ́lọ́run o gbogbo ẹ̀sìn tá a bá ti ń sìn tí ò bá ti sífẹ̀ ń bẹ Ọlọ́run ò sí ń bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ èèyàn lórí ẹ̀ṣẹ̀ gbá kan ṣé oníkèèyàn tẹ̀lé lọ kírun wá bẹ́ẹ̀ lórí ṣé kò tí ẹ̀ ní àdé lọ bẹ́ẹ̀ kírun àbí àwọn tẹ̀lé wa ń bà tó wá torí ẹ̀ tẹ̀lé ọmọ ńlá sí yẹn ṣé òmò kọ́kọ́ wọn ò sí tán bẹ́ẹ̀ ṣe yẹn ni wọ́n fi bẹ̀rù ṣe ni. àbá agbóró pété èsì wọn ní ìránṣẹ́ Ọlọ́run ní ẹ̀mí pàmí prọfẹ̀tì agbára wà mo lè fi kẹ́yìn kan dé gbá ẹnìkéyìn kan ṣe gbájà àwọn tó bá wá ṣe yẹn kí ló wá lè rí ẹ ṣé tó lọ́run mú ẹ nìyẹn. àbí ọlábàláyé kan tí má ṣe gbá kan báyìí tí má ṣe àwọn kan báyìí mo lọ́run mi là ń gbé fún mi ládírẹ́sì ẹ̀ ó ṣe kú nìwọ́n náà máa kú. ẹ máa tọ́ra yín jẹ Ọlọ́run ní kí n wọ́n nu pẹ́pẹ́ níbọ̀dọ̀ ìfẹ́ lọ́lọ́run tẹ bá ti ń lọ síbi kan bá ti sífẹ́ ẹ fi bẹ́ẹ̀ lẹ́ o nígbà tí bá ti sífẹ́ ikú lè wá báyọ̀ bẹ́ẹ̀ o àwọn lè wá báyọ̀ bẹ́ẹ̀ because wọn ò ní láàánú ẹ torí a lè ṣe ká má tẹra mọ́lẹ̀ kò sí ìdílé náà lè Yorùbá lè ní tẹ́ ẹ̀ ní bá kìrìsìtẹ́nì tẹ́ ẹ̀ ní bá lábàláyé tẹ́ ẹ̀ ní bá mùsùlùmí tàbá torí pé kán lè bá a mọ̀ mí tàbí kí n lè trend tàfi bá nǹkan jẹ́ ẹgbàgbẹ́kẹ́ náà bímọ o. ọ̀dà bàbá yín kan ni tó gbalẹ̀ olè lọ bíbá tó ń jọba lónìí lẹ̀ tó forúkọ ẹ̀ sí kẹ́kínní kan ńgọ̀ ya ọlọ́kánṣu yìí sírì wọ́n lẹ̀ mọ̀tàn yìí wọ́n ẹ̀ kó wọn àkúnjọ kan wọ́n á tún sírì yẹn tó má gba owó kí yẹn lọ lẹ́yìn yẹn wọ́n bá lè gbà lójú ẹ̀. ẹ ṣáà bàbá yín tí mò ń sọ ni mo kàn lẹ́jọ́ ń jẹ́ abẹ́rẹ́ mọ́ àwọn ló dàgbò kínní yìí lẹ̀ ṣe nígbà táwọn lọ ìmọ̀ bẹ́yẹn náà bá kínní yẹn o torí mo lè pàgbàlagbà lọ́dọ̀ ìfẹ́ wọ 80 ṣe rí èyí mò ń bá wí olóòtú ṣe rí nígbà tí àwa ń dàgbà wọ́n pèwé kan ní àṣà àti òrìṣà ní ilẹ̀ Yorùbá ìwé yẹn máa nílé help mi láyé o ẹni mo gbọ́ Yorùbá mo ká ìwé yẹn bí ẹ̀mẹ́ta nígbà mo ti mú gbọ́ Yorùbá dáadáa ó ní ìwé yẹn wá nígbà táwa ń dàgbà a máa ń gbọ́ ọ̀rọ̀ àkọ́tórí kan tó rìn wá lọ́wọ́ iṣẹ́ ni oògùn iṣẹ́ wọn láti iṣẹ́ ọ̀rẹ́ mi ní ọ̀la fi dẹni gíga tẹ́lẹ̀ wo tó ń sọ yẹn tẹ́ bá gbélé ẹ̀kọ́ kan ẹ bá apply sí gbèsè ayé yìí pásítọ̀ kan tí a bí ìtìnú wa rẹ̀ ẹ̀ ní rí tó gbogbo kíní yẹn ti máa gẹ́ gbogbo ní kíní yẹn wà ló tọ̀ máa lò mọ́ nígbà tí àwa ń dàgbà tí ẹ̀ ń gbọ́ mi compulsory Yorùbá fún gbogbo ọmọ Yorùbá mi tí wọ́n ti ń kàwé compulsory náà o gbọ́dọ̀ gbé ìdábí níbí ẹ bèèrè lọ́wọ́ àwọn tó wà ní French speaking country tó wà ní Spanish speaking country
tó wà ní Portuguese speaking country ẹ bèèrè lọ́wọ́ wọn dáadáa kò sí bó ṣe lè gbé èdè yẹn tó àwọn wà tó ní gbọ́ mẹ́ kò lò 40 years síbẹ̀ àwọn tó lè gbọ́ dáadáa ní àwọn ọmọ tó ń bí síbẹ̀ tẹ́kun wọn dàgbà pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn ẹ mọ̀ pé àwọn èdè tá à ń sọ yìí bá a ṣe ń dàgbà láwọn máa mọ many things wọ́n máa bá a dàgbà ní. afẹ́ torí wọ̀ bíà kàn bá notice me lórí pé Sadiq sẹ́yìn àwọn aráàbò fẹ́ fún ẹ lówó àwọn Jerusalem kí ló fẹ́ ìntòkè máa padà fi ogun ẹ lẹ́ni. tó bá fẹ́ kéèyàn kó tẹ̀lé ọ lọ mọ́ṣáláṣí ìfẹ́ ni kò fi hàn tó fẹ́ lọ lọ́run àwọn kẹ́kẹ́ tẹ̀lé lọ ṣọ́ọ̀ṣì ìfẹ́ ni kò fi hàn ìfẹ́ lọ lọ́run tẹ̀lé àbáláyé ló fẹ́ jẹ́ èyí kan máa gbà kankan bẹ́ẹ̀ lórí ìsìnkú ní babaláwo kan ní ká kó wá ẹ máa ní kó máa respect wọn ní respect yìí ṣe ń tọ́ bẹ́ lórí ìsìnkú tó rí orí yàn lọ́wọ́ àwa ní òun fẹ́ nífẹ̀ẹ́ yìí láyé tí yìí ni bí ta ti ṣe mistake nìyẹn kí n tó wá lọ ṣọ́ọ̀bù yẹn sìn mo bá Ọlọ́run sọ̀rọ̀ nípa Alhaji Oríyọmí Hamzat àti obìnrin yẹn mo sọ fún Ọlọ́run pé kí ló fà á tí nǹkan ìfòrí báyìí Ọlọ́run ní nǹkan méjì péré ló fà á. kí ni nǹkan náà. alákọ̀ọ́kọ́ kíyèsára torí àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ pé kí ayé bá ń yẹ ni ẹ̀yìn là á wò òwe yan ó ń bá mi wí ó ń bẹ iná wí gbogbo àwọn tó ń bá yín ṣe bẹ́ẹ̀ yẹ kẹ́ tẹ bá dénú wọn yọ̀bọ̀n sí ni o inú wọn báyìí ọ̀bọ̀n ló yọ sí yín nítorí ń pèlè èèyàn nìyẹn o Ọlọ́run wa sọ pé ẹlẹ́ẹ̀kejì òun ni pé nílẹ̀ kẹta màá kàn sọ yẹn ni o ǹdé mi study nípa ẹ̀ ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ní mo ti máa ń sọ fún gbogbo yín tó bá fẹ́ ṣe nǹkan kan kọ́kọ́ béèrè lọ́wọ́ mi ṣé kí n ṣe àbí kí n máa ṣe torí ojú tí o fi ń rí nǹkan àbí bí mi fi ń rí ọ̀sẹ̀ tó lè mọ tó lè ṣe ní ṣẹ́jú márùn Ọlọ́run tó àṣẹlẹ̀ ní 5,000 years wàá ti máa ṣe níjọ́ tí wàá ṣe tí ò ní títí wàá jẹ́ egbò kí ni wọ́n á díjọ́ kún because ó fẹ́ ṣoore torí Ọlọ́run ni tí ó bè lọ́wọ́ Ọlọ́run yẹn kó tó ṣe ẹni tọ́lọ̀ sọ fún mi nìyẹn o Ọlọ́run ní kí n gbà wọ́n dẹ̀ ti gbàdúrà Ọlọ́run dẹ̀ promise mi pé a fi lókìkí a fi láyọ̀ ní ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe yí sí o torí pé kí ni ibi tó wà yẹn kò lè jẹun tóun kò lè sùn nígbà tóun gbogbo plan tó ní ó ti block kó tó lè gé ìnáwó rẹ̀ padà ó lè gbà lọ́dún 5 àkànwò bẹ́ẹ̀ ni o torí pé kí ni Yorùbá máa ń kọ̀wé kan kò sọ dèmí òdòdó onísọ bẹ́ẹ̀ ni. so ẹlẹ́ẹ̀kẹta tèmi tún wá rí ń bẹ̀ ni pé nígbà tèmi conclude gbogbo ọ̀rọ̀ fúnra mi tí mo rò òun ni pé ilé ayé tá a wà ń bẹ̀ yìí gbogbo ẹ̀dákẹ́dá tó bá dáa fún wọn ti pé ọ̀tá pọ̀jọ́ rẹ lọ o ní tó wá burú jù ni pé ẹni tó ń ṣe fún jù ní alíbi ogun ayé ẹ̀ bíbélì sọ ọ̀gbọ́n tó bà mí lẹ́rù ó ní kò sọ pé níbi your worst enemy is your family ṣọlọ́run wá gbọ́ ọ̀pọ̀ lóhùn lọ nígbà wọn kékeré amájíjó òwòrè kan gbà táwọn pé àgbọn rárá a máa sọ pé aṣinilóde òde ti ilé lọ̀tá wà ó àwa máa jó ni ṣé bá rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gbà bẹ̀ sí dàgbọ́n ni tó gbàgbọ́ jinlẹ̀ ẹ̀kọ́ là ń jó sí gbogbo ẹ̀ tó bá ń gbọ́ pátápátá ẹni tó rò pé tó bá dáa fún ẹ tán kò ràn lọ́wọ́ lórí ogun ẹ̀ tó bá ti mọ̀ kó ṣe mọ̀ lẹ́nu tó bá ti ń bá àyàn ṣe máa wò pé ilé ayé your best friend can be your best enemy your best enemy can be your best friend ẹ wò pé ọlọ́run àdáṣẹ́rí àfún wọn ọlọ́run á máa fọ ọjọ́ ọmọlé kí ó gbọ́ o ní tó ti bàjẹ́ ò lè padà o tí ẹni tó fọ́ lójú ó sì wọlé 30 ọdún wọn á là lójú pẹ́ lọ́wọ́n àdáṣẹ́rí àfún wọn so ohun tó ti dúró sí yẹn á padà wá so jẹ́ kí ẹ wá mo tí mo sọ ti pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ọlọ́run tó bá sọ̀rọ̀ kan fún mi láàfin ẹ̀fí kásẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀dákẹ́dá tó bá fẹ́ kí ọdún yìí má gbóná mọ́ òun ó ń láti ṣe kíni ó ń láti gbàgbé ara ẹ̀ kó fi ara ẹ̀ jí ọlọ́run gbogbo tọ́lọ́run bá fẹ́ ni kó máa ṣe bó ti ń kí ọ̀nà ó dí tó òun á rí ọ̀nà tiẹ̀ ṣùgbọ́n kó máa wò pé nígbà mo fẹ́ ṣe léyìí dà tó wá sọ pé mò ń bọ̀ ọlọ́run òyà lógún ọdún wọn ò sọ pé kò yá lọ́la o tó ń sọ ni pé ọlọ́run ló máa decide in tó gba bẹ̀mbẹ̀yẹ́kẹ́ lọ́dún 10 ó lè gbà lọ́dún kan péré ọlọ́run ló mètò tó wọ́n sọ pé blessings of God added no sorrow yẹn ló àkọ́ mú kò lọ́nà ó lè jẹ́ sorrow ti bẹ̀mbẹ̀yẹ́kẹ́ 10 ni tèmi 20 ọdún ni tẹ́lẹ̀ kejì oṣù 6 péré ni torí ogun jogun lọ tẹ̀lé ọlọ́run tọkàntọkàn
wàá rí i pé ó ti kó le tó wọ́n ní ọ̀nà kì í dín mọ́ lọ́kàn kì í dín mọ́ ládàá ọlọ́pàá ládàá ni pé ntí àbá wọn lá ọ̀nà ọlọ́run á kó tì wọ́n ọlọ́run á yan aláàánú wá láti ti gbìyànjú níbi tó ń lọ yẹn bẹ́ẹ̀ ni a rí fún mi bẹ́ẹ̀ ni a rí fẹ́yìn bẹ́ẹ̀ ni a rí fẹ́ bí wa àti Bembeyeke kí àti iléeṣẹ́ wọn ní orúkọ Jésù àmín. ẹ ṣeun o ẹ ṣeun fún àwọn àsọtẹ́lẹ̀ ilé tí ẹ sáré fi síta fún 2025 ẹ wá pe nọ́mbà yín torí ẹni tó fẹ́ pè yín ẹ sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. nọ́mbà mi ò yí padà +34698256256 kò ń ṣe 234 ọ̀dọ́ olótùú máa fi sórí amóhùnmáwòrán +34698256476 nọ́mbà mi nìyẹn. Tí a fẹ́ pè mí lóòótọ́ àti fẹ́ wo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ní Bembeyeke ẹ lọ sí Google kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi Wahab bẹ́ẹ̀ prophet yẹn tí méjì ló parí ẹ̀ ẹ̀ rí oríṣiríṣi fídíò mo ṣe bẹ̀rẹ̀ ránṣẹ́ àti oríṣiríṣi topic tá a ti jọ ṣe lóríṣiríṣi ẹ̀ máa rí bẹ́ẹ̀. Tí wọ́n á dẹ̀ tó fẹ́ wo àwọn fídíò wa lórí YouTube bó ṣe lè gbàdúrà dáadáa nǹkan ló ń ṣẹlẹ̀ sí ẹni ọ̀rọ̀ ìgbéyàwó gbogbo ẹ̀ pátá ẹ̀rí more than 500 epic ẹlẹ́kọ̀ọ̀kan ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó máa ṣe ìgbésí ayé yín wọn yọ̀rọ̀ ṣe ọlọ́run kò ní ìbò onídìmọ̀ mọ̀ kó pin lónídìmọ̀ ọba àjẹ́ mùsùlùmí náà ń gbọ́ wútúbà àwọn mùsùlùmí wọn ti ráyè máa kàn gbé sí torí pé kí ni ọgbọ́n òpin èèyàn gbogbo wa àgbà kírísítẹ́nì lé nílò di àgbà mùsùlùmí lọ́la má jẹ́ ká tọ́ ara wa jẹ àgbà mùsùlùmí kírísítẹ́nì lọ́la ẹ̀kọ́ nílé ayé ìmọ̀ tó bá ti mọ̀ ló máa gé débi tó ń lọ so ẹ jẹ́ kí n dúró síbẹ̀ ẹ ṣe olótù. tọ́ ẹ ṣeun o ẹ já máa yọ̀ǹda yín fún ti dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé kí lè ròyìn ẹ já lọ sí comment section kárí Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi Bembeyeke lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lóní Bembeyeke ẹ pin fáwọn ẹlòmíín o lóní Bembeyeke. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Shimawa agbègbè táyé ń sọ. Isnad Homes Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ rú.